olórí oko ìpínlẹ̀ ọ̀ṣun ìyún gómìnà nurudeen jackson adémọlá adeleke tí ìnagijẹ tó ń jẹ́ ìmọ́lẹ̀ ó mà ti fárígá, ó ti bínú gan ó sì ti faraya. Bẹ́ẹ̀ ló ti ń lérí pé òun yóò gbé agbẹnusọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni kọ́lá ọlábísí, òun yóò gbé e lọ sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tó ló fẹ́ fi ba òun lórúkọ jẹ́. Kódà ó jẹ́ kó di mímọ̀ pé bílíọ̀nù 5 náírà lòun yóò gbà gẹ́gẹ́ bí owó ìtanràn àti owó ìbanilórúkọjẹ́ tọkùnrin náà fi ba òun lórúkọ jẹ́. Ǹjẹ́ kí ni olùdarí ọ̀rọ̀ ìròyìn fún ẹgbẹ́ APC ìpínlẹ̀ ọ̀ṣun tó fi ba gómìnà Jackson Nurudeen Adémọlá Adeleke lórúkọ jẹ́? Ó mà ní fọ́nrán kan tí wọ́n lò lù síta níbi tí wọ́n lọ́mọ ẹgbẹ́ òṣèlú PDP kan tó ti ń fẹ̀sùn kan àwọn adarí ẹgbẹ́ òṣèlú PDP pé ká ní wọ́n ti tẹ̀lé ìmọ̀ràn táwọn mú wá ni pé káwọn ju bọ́ǹbù sí ọ́fíìsì àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí èyí tó wà ní ìpínlẹ̀ Edo ìyún Independent National Electoral Commission INEC ní ìlú Benin ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní kò ní jẹ́ pé ẹgbẹ́ APC kan rí màgòmágó ṣe tí wọ́n fi gba ìpínlẹ̀ náà mọ́ àwọn lọ́wọ́ nínú ètò ìdìbò tó wáyé lóṣù kẹsàn-án tá a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí. Ẹni náà nu fọ́nrán náà ó ní irú ìmọ̀ràn bẹ́ẹ̀ làwọn náà mú wá lọ́dún 2018 pé káwọn ju bọ́ǹbù sí ọ́fíìsì àjọ elétò ìdìbò kó pa àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò àtọ̀gá wọn àtàwọn agbófinró dànù kó má bàa lè ka ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀ṣun tó wáyé lọ́dún 2019 níbi tí gómìnà adémọlá adélèké tó ti fìdí rẹmi ń bẹ̀ ṣùgbọ́n tó ní adélèké ò gbà àtàwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP. Fọ́nrán náà wá ń sọ pé bí àwọn kò bá tètè gbèrú gbèsè bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́dún 2026 tí ètò ìdìbò gómìnà ń bọ̀, káwọn ju bọ́ǹbù sí ọ́fíìsì àjọ INEC. Ọ̀nà ẹgbẹ́ òṣèlú APC ti parí iṣẹ́ láti lé Adeleke kúrò nípò àti láti fi olùdíje ẹgbẹ́ òṣèlú APC sí. Gbàrà tí fọ́nrán ìjáde ìní Kọ́lá Ọlábísí máa fàtẹ̀jáde síta wípé nígbà tí fọ́nrán ọ̀hún ti jáde tó ti sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí Adeleke àti àwọn àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP kò sì sọ̀rọ̀ sí kí wọ́n bu ẹnu àtẹ́ lù pé ọ̀rọ̀ tí ò dá nípa tipa àwọn ò mọ̀ nípa ẹ̀. Wọ́n lè túmọ̀ sí wípé Adeleke ó mọ̀ nípa ẹ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn bí wọ́n ṣe fẹ́ fi bọ́ǹbù pa àwọn àjọ elétò ìdìbò àtàwọn òṣìṣẹ́ wọn pẹ̀lú àwọn agbófinró. Ọ̀rọ̀ ìmọ̀ ní Adeleke rí tó fi faraya pé ìbanilórúkọ jẹ́ gidi rèé o, tó sì fi àtẹ̀jáde síta nù èyí tí agbẹnusọ Mallam Ọláwálé Rasheed tó fi síta tó fi jẹ́ kó di mímọ̀ pé kí Kọ́lá Ọlábísí kó lọ tọrọ àforíjì kó sì lọ sọ kí gbogbo ayé mọ̀ pé òun parọ́ mọ́ òun ni lórí ẹ̀sùn tó fi kàn òun, tó sì ní láìṣe bẹ́ẹ̀ òun yóò gbé lọ ilé ẹjọ́, òun yóò sì gba bílíọ̀nù 5 náírà 5 billion naira.